èèyàn ń já Àkànní Wahab, Òjó Ibrahim, sójó wà ní Báíbù, sákànní wà ní Quran. Tó bá mọ̀ pé àwọn òun ṣe ọmọ káàárọ̀ òjíire, kò yẹ kán máa já Àkànní, kò yẹ kán máa jẹun tí ìṣẹ̀ṣe ṣe sílẹ̀. Mo ṣe dóò máa ń lọ church, máa ń lọ mosque. Báwọn mọ́tò bá ń ṣe nǹkan màá lọ bẹ̀, Christian ṣe nǹkan màá lọ bẹ̀, oníṣẹ̀ṣe ṣe nǹkan màá lọ bẹ̀. Ìwé mi ń sìn báyìí, bàbá tó bí mọ́ èmi Muslim, bàbá tó bí èmi oníṣẹ̀ṣe, kò dẹ̀ fàjánù lé wa, oníkálukú dẹ̀ ń ṣe tiẹ̀. So àwọn èèyàn wa lèmi máa rọ̀ tí wọ́n ń ṣèṣẹ̀ṣe kọ́mọ̀ dá wọn lò, àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe wọ́n. Either Christian or Muslim or ẹlẹ́sìn ìbílẹ̀, ẹnì kan ò lè sọ pé ibi báyìí lẹ́nìkan ń lọ. Ta ló ti lọ tó dé? Tó wá sọ pé ní bá ń ṣèṣẹ̀ṣe inú iná ló ń lọ, wọ́n fẹ́ tajà ni. Ọlọ́run àwọn sọ fún pé èdè báyìí ló fẹ́ fi dájọ́. Ọlọ́run sọ pé ẹ̀sìn báyìí ló máa fi ṣe ìdájọ́. Àwọn tó sọ pé èèyàn máa wọ náà yẹn, èmi ò ní kankan tí mo lè sọ ju pé kí ìṣẹ̀dálẹ̀ tó dá àwọn gan fún ara wọn kó dáríjì wọn. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Orúkọ mi ni Chief Awóyọdé Ìlàmì Táíwò, tí mo jẹ́ kan náà àwọn olóyè bàbá wa Ọọ̀ni Adéyẹyẹ ní Tògúnwùsì, tí gbogbo èèyàn mọ̀ sí ìbílẹ̀ Awo Funfun Òrìṣà. Báwo ni ní ṣe sì láti wà nínú ọdún ìyá wa obìnrin Alára Àgbà? Inú mi ń dùn gidigidi torí pé ọdún tá à ń ṣe yìí, ọdún Alára Àgbò Eléré Ọmọ, bàbá wa Ọọ̀ni Adéyẹyẹ ní Tògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, àwọn ni wọ́n jẹ́ bàbá ẹgbẹ́ yìí pátápátá nílé lóko lẹ́yìn odi. Ọdọọdún dẹ̀ ni bàbá máa ń sọdún yìí ní Ifẹ̀, ní oṣù kẹfà la máa ń sọdún yìí ní ìlú Ilé-Ifẹ̀. So a ti ṣe tọdún yìí, tìbàdàn náà la tún wá ṣe ní ọdún yìí tó jẹ́ ti ìyá àbíyè Ọ̀ṣunbùnmi Omilere Alára Àgbò. Ọdọọdún la máa ń wá, adẹ̀ tó ń dúpẹ́ pa wá lọ́dún yìí, inú wa dùn gidigidi torí ìjọba Ọ̀yọ́ state wọ́n kún wọn lọ́wọ́, ṣùgbọ́n lọ́dún yìí ìyàtọ̀ tún bá débi pé àwọn aṣojú UNESCO láti Federal Capital ní ìlú Àbújá wọ́n wà ń bí, ó dàgbà wọ́n sì wà ń bí dìísì yìí. Ó fi hàn pé ọdún yìí ti lọ síbi tí àwọn èèyàn ò fọkàn sí ní dáadáa. Torí tẹ́lẹ̀ wọ́n kà rò pé báyá eré ni, bó ti kúrò ní eré ní orúkọ Elédùmarè, ní orúkọ Adẹ́dàá, ní orúkọ Aṣẹ̀dá. Ọdún yìí ti ń lọ sókè sí. Adẹ́wọ̀n pé tí wọ́n máa dọdún tó ń bọ̀ á tún jù báyìí lọ. Inú mi dùn gan-an gidigidi pé Ọlọ́run kà mí yẹ ń bẹ̀ lọ́dún yìí. Ó dẹ̀ ká bàbá wa Ọọ̀ni Adéyẹyẹ yẹ, torí mi wá sojú wọn ni, àti ìyá wa náà Princess Fadékẹ́mi àjọwá ni, àti olórí Ògúnwùsì tí wọ́n jẹ́ kan náà àwọn ìyàwó ẹ̀gbọ́n bàbá wa Ọọ̀ni, tí wọ́n jẹ́ ìyàwó Ṣòkò Láẹ̀kùn ti ilẹ̀ Ifẹ̀. Àwọn náà wà ń bí. Àwọn ẹgbẹ́ rẹ̀ ìjọwá náà, àwọn ọmọdé ọlọ́fin tájọ wá, tí wọ́n gbé ọ̀pá ọba, àti ẹni tó gbé ni wá náà, kan náà àwọn ọmọdé ọlọ́fin náà ni. Adúpẹ́ gan ni torí ará àwọn èèyàn lóríṣiríṣi láti Canada, Trinidad and Tobago, London, UK,
US so inú wa dùn gidigidi ni adéwọ̀n pé lọ́dún tó ń bọ̀ a tún dùn jù báyìí lọ lágbára Ọlọ́run lágbára àwọn ọ̀rúnmọlẹ̀ lágbára ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ẹgbẹ́ inú mi ẹgbẹ́ inú lẹ́lẹ̀ ẹgbẹ́ inú ilé ẹgbẹ́ ìta gbangba a tún dùn jù báyìí lọ lọ́dún tó ń bọ̀. ẹ ṣe gan bàbá wa a rí pé láti fi ọjọ́ mẹ́ta bí ẹ ti dé bẹ́ẹ̀ni àwọn orí níbi ètò bẹ́ẹ̀ni nígbà àwọn òrírí tẹ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ fẹ́ ṣàlàyé fáwọn ará adé. tẹ̀mí kan fẹ́ ṣàlàyé fáwọn ará adé ni wípé irú nǹkan báyìí kò yẹ ká gbàgbé ẹ̀ abínibí ni kì í ṣe pé báyà kì í ṣe ká ṣàlàṣà kó wá nítumọ̀ sí wa kí tiwa má nítumọ̀ àwọn èèyàn rò pé báyà wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣe nǹkan kan ni kì í ṣe ẹbọ àfi ń wúre ni àfi ń gbàdúrà f'Ẹlẹ́dùmarè ni báyìí ṣé ń bì yìí ní sùúrà yìí a mọ̀ pé ẹni tó bá gbọ́jà wá bì ó máa tà ádà omi ni wọ́n gbé wá ni ádà súùtì ni ádà bisikíìtì ni ádà obì ni gbogbo tí ọdún yìí mi ṣe fáwọn èèyàn kò kéré irú abẹ́ sẹ́ẹ̀dì tàjókòó sí yìí irú ẹni tó ní sẹ́ẹ̀dì yìí sí ó tún ní tó ti bọ́ sí lọ́wọ́ irú ẹni tẹ́ dúró yìí náà ó ní kì í ṣe pé wọ́n dédé pè yín lọ́fẹ̀ẹ́ ń tẹ́ bá dẹ̀ rí bẹ́ẹ̀ á ṣe kí ni àmọ̀ yín lọ́wọ́ ibi kan náà ló máa gbà lọ láti bí ọ̀sẹ̀ kan tó ti bẹ̀rẹ̀ ń sí yìí gbogbo àyìn tó wà ní agbègbè bíi tí wọ́n ti ń ṣe ọtọ́dún tí ń lọ yẹn ni wọ́n ti mọ̀ tí wọ́n ti generate so a kàn fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa rí wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe ohun tí ò tọ́ ohun tó tọ́ tó dẹ̀ nítumọ̀ níwájú ìjọba àti níwájú àwa ara wa ni so èmi ń bẹ àwọn èèyàn wọ́n rí wípé ìṣẹ̀ṣe là ń ṣe òyìnbó ń ṣe tiẹ̀ haúsá ń ṣe tiẹ̀ àwọn ọmọ káàárọ̀ òjìire ní ká mọ́ tara wa ìṣẹ̀ṣe ní àṣà ní so adẹ̀ máa ju wa ṣe adẹ̀ kí gómìnà náà pé wọ́n gbé èèyàn dìde láti wá lágbára Ọlọ́run wọn á túbọ̀ máa tẹ̀síwájú lórí àpèrè wọn tí wọ́n bá dẹ̀ kó gómìnà tó bá tún fẹ́ Elédùmarè àṣekún wọn ní dáadáa so adẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn náà tí wọ́n fàyè gba irú nǹkan báyìí ní ìlú Ìbàdàn so adẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni náà kì í ṣe ti bí nìkan o káàkiri ni o bàbá máa ń gbárùkù tì torí àwọn náà ló lórí gbogbo ṣẹ̀ṣe gẹ́gẹ́ bí olórí káàárọ̀ òjìire ẹ ṣe gan ni. ẹ ṣe gan bàbá wa ẹ ṣe bá wa pa àwọn àhesọ kan tí àwọn èèyàn ń sọ láti fi ṣe àwọn èèyàn wa lọ́nà wọ́n ní ẹni tó bá ṣe òrìṣà fún wọ́n nínú iná ló ń lọ ẹ ṣe rí àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe wọ́n either Christian or Muslim or ẹlẹ́sìn ìbílẹ̀ ẹnì kan ò lè sọ pé ibi báyìí lẹ́nìkan lọ ta ló ti lọ tó dé tó wá sọ pé ní bá ń ṣe ṣẹ̀ṣẹ̀ inú iná ló lọ wọ́n fẹ́ tajà ni ṣùgbọ́n ẹ̀tẹ́ bá rí kì í dẹ̀ ṣe gbogbo wọn o àwọn kan wà tó yẹ pé wọ́n ń sọ fún wọn pé ẹ fa àwọn ẹni yìí sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe tiwọn Ọlọ́run sọ pé ok èdè Haúsá wà èdè Yíbò wà èdè Tápà wà èdè Fúlàní wà èdè tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ò níye ẹ̀ta lọ́rọ̀ àwọn sọ fún pé èdè báyìí ló fẹ́ fi dájọ́ Ọlọ́run sọ pé ẹ̀sìn báyìí ló máa fi ṣe ìdájọ́ àwọn tó sọ pé èèyàn máa wọ náà yẹn èmi ò ní kankan tí mo lè sọ ju pé kí ìṣẹ̀dálẹ̀ tó dá àwọn gan fúnra wọn kó dáríjì wọn torí àmọ̀gbà tí ìṣẹ̀ṣe ti ń bọ̀ Ifá dẹ̀ sọ bẹ́ẹ̀ pé ẹ̀sìn méjì kan ń bọ̀ tó máa gbajúgbajà ṣùgbọ́n kò ní bá ìṣẹ̀ṣe o a máa lé ni kò lè bá so wọ́n sọ tí wọ́n ní láti kó àwọn èèyàn mọ́ra tẹ́ bá dẹ̀ ṣèwádìí àwọn náà oníṣẹ̀ṣe ni wọ́n o tẹ́ bá ok nígbà tó yẹn sọ pé nìkan ṣẹ̀ṣẹ̀ ṣe
sorúkọ èèyàn ń já Àkànní Àkànní Wahab Òjó Ibrahim sójó wà ní báíbù sákànní wà ní Quran tó bá mọ̀ pé àwọn òun ṣe ọmọ káàárọ̀ òjíire kò yẹ kán máa já Àkànní kò yẹ kán máa jẹun tí ìṣẹ̀ṣe ṣe sílẹ̀ ebi wọ́n ń jẹ̀fọ́ wọ́n ń jẹṣu wọ́n dẹ̀ ń rún pákó kó ìbò tó kó búrọ́ọ̀ṣì dé wọ́n dẹ̀ ń wọṣọ sọ́rùn àwọn táwọn yìí tí wọ́n fi ṣe inú lẹ̀ ni wọ́n ti mú tójò bá rọ̀ wọ́n lọ́ọ́ pè wọ́n kán wá pé òjò àwọn oníṣẹ̀ṣe náà máa lọ́ọ́ pè òjò máa rọ̀ ẹ bá bí fálẹ́rẹ́ o òjò abẹ́rẹ́ oníbàṣẹ ń ṣe oníbàṣẹ ń ṣe ìbejì wà nù àwọn tó ń sọ pé ẹlẹ́bọ yìí ṣé Ísírẹ́lì náà ti mú ìbejì wá ní àbí Mẹ́kà àwọn ṣẹ̀ṣe àwọn ìbejì wọ́n rọ̀ ní nà kí la wọ́n ń pè ní rírọ̀ ìṣẹ̀ṣe ni so àwọn yẹn náà wọ́n ń wérò sọ́kọ̀ ni ó dàbẹ̀ tó gbé mọ́tò sí gáràjì tó ń lọ sékòó tó lọ pé mọ́tò tóun 10 naira lẹ́nìkan dẹ̀ sọ pé mọ́tò tóun 300 naira ṣùgbọ́n tó máa wọ́n ni kó fura báyọ̀ ní 10 naira yẹn máa pé o báyọ̀ 300 máa pé o nítorí ó lè má dé Sàgámù takú ibi tó dẹ̀ takú síyàn ló ní 300 ti máa lọ adama bá tiẹ̀ lọ kò sọ̀rọ̀ ọ̀nà yẹn pé ẹni bá ń ṣẹ̀ṣẹ̀ ṣe tó bá kú ó máa wọ̀ náà ìjà àwọn gan mọ̀ bí táwọn gan lọ wọ́n èmi ò ní kankan láti àwọn èèyàn wa tó kàn ń ṣẹ̀ṣẹ̀ ṣe lèmi máa bẹ̀ torí òṣèlú kà máa ṣe tèmi ìka ti di méjì orí òkú ọ̀dàlẹ̀ ó tàǹpà ìwọ náà ti dọ̀dàlẹ̀ ẹ̀mí kà máa ra àwọn ẹni tó bá ń ṣe ìṣẹ̀ṣe kí wọ́n múra sí i kí wọ́n máa ṣe nǹkan wọn lọ gbogbo àwọn tó ń sọ tó bá wọn lẹ́nu mu yẹn kí wọ́n fi wọ́n lẹ̀ kọ́ máa ṣe tiwọn ẹ̀sìn òfàjà tèmi mọ́ nìyẹn pé wọ́n ní Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mọ́ Christian Muslim àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pátápátá mo ṣe dóò máa ń lọ church máa ń lọ mosque báwọn mosque bá ń ṣe nǹkan màá lọ bẹ̀ Christian ṣe nǹkan màá lọ bẹ̀ oníṣẹ̀ṣe ṣe nǹkan màá lọ bẹ̀ ìwé mi ń sìn báyìí bàbá tó bí máa ń mi Muslim bàbá tó bí èmi oníṣẹ̀ṣe kò dẹ̀ fàjánù lé wa oníkálukú dẹ̀ ń ṣe tiẹ̀ so àwọn èèyàn wa lèmi máa rọ̀ tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ṣe kọ́ mọ́ dá wọn lò bí Ìjẹ̀bú Òde ṣe tóbi tó yẹn Muslim tó wà ń bẹ ò níye wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe àbírọ́ ni Aláàfin tó gbéṣẹ́ bàbá wa Lámídì Adéyẹmí kẹta ebi wọ́n sọdún Ṣàngó lọ́yọ̀ọ́ tó bá dẹ̀ di ìgbàléyà wọ́n lọ yídì ìjọ fàjà kò fàjà àwọn gan mọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ pé àwọn kan fẹ́ẹ́ fi pe rùmọ́ra ni wọ́n mọ̀ pé kò sẹ́nìkan ìjọba òṣòfin pé ẹ̀sìn báyìí náà fẹ́ ẹ̀sìn tí ò bá ti mú pé ká sọmọlàkejì wa léṣe ká bá tọmọlàkejì jẹ́ oníjọba lè gbógun tì sáńjà ń bì ní báyìí àbá ń lura wa ìbára lójú wa gún égé yìí àwọn ẹgbẹ́ rẹ̀ ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá rẹ̀ wọ́n díẹ̀ ewé àtẹ̀gbọ́n náà máa lọ mú o àbírọ́ ni tẹ́bá dénú ilé ẹlòmíì ooru tẹ́lòmíì fi ṣe àgbè sínú ilé ó ju tẹni tó ń ṣẹ̀ṣẹ̀ sí lọ so èmi ká máa bẹ àwọn oníṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ wa ká máa ṣe dárò àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lóhùn ká fi wọ́n lẹ̀ ká máa ṣe tiwọn káà náà máa ṣe tiwa ẹ̀sìn òfàjà ẹni tó bá kàn ń jà kò mọ tó ń ṣe ni ẹ̀sìn òfàjà tó bó ṣe jẹ́ nìyẹn sà. Àṣà Yorùbá TV ìkànnì tó ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ.